jà o ẹni ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ èjú bá jà o kílẹ̀ ni mo wí má bá jà o má má ṣe bá bínú má bá jà o má bá bínú ẹni ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o ẹni ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o. Mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, mo kí gbogbo abiyamọ pátápátá káàkiri gbogbo àgbáyé, ẹ̀yin tí ọ̀rọ̀ ìran yín tó jẹ yín lógún, mo kí gbogbo ẹ̀yin ọmọ onílẹ̀ tí ẹ̀yin ṣe àtọ̀húnrìn wá tó jẹ́ pé ojúlówó ọmọ ọkọ ni yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fọwọ́ òsì júwèlé bàbá yín. Mo kí yín pé ẹ kú déédéé wòyí, ẹ káàtàárọ̀. Àṣeyè lálákànmí ń ṣepo, àṣeyè ni gbogbo wa máa ṣe o. Èmi a máa sọ wípé tí n bá ní ẹ̀ ní lọ́tà ìkà ọ̀tá gan ni mo jẹ́ fún yín, ẹ lọ́tà ṣùgbọ́n ọ̀tá yín ọmọ ilé yín kò ní bá yín nígbà tẹ́yìn gan ò ní dúró sójú kan torí iwájú lójúgun gbé ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí ìran àgbàrá kì í fòkòtò ire ayé yín ò ní fò yín rò. Mo kí gbogbo ẹ̀yin tí ò yéyé tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ odò tó dá ìwà. Mo dẹ̀ tún kí gbogbo ẹ̀yin tí òye ò tí ì yé tó dẹ̀ sì máa yé yín. Tàbí ẹ̀yin ọmọ ojúlówó ọmọ ọkọ ni yín ṣùgbọ́n òye ni ò tí ì yé yín ó dẹ̀ sì máa yé yín. Mo kí ẹ̀yin náà, mo kẹ́yìn tí ẹ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà tó jẹ́ pé orúkọ burúkú tí wọ́n fi ẹ̀jẹ̀ Yorùbá build lẹ́yìn jókòó tí tẹ́lẹ̀ ti ń jẹ. Mo kí yín. Mo rí ọmọ asínwín kan tó jáde síta lánàá. I will never reply you. I'm more than you. Àwa lè má lówó torí àwa ò ní kánjú igba osun olùrọ̀ torí igba ẹ̀ ò tó ọbẹ̀ ẹ̀ sè. Àwa ò ní fi lábẹ́ bó ti wù kó tẹ́ bá ti ń gbọ́ pé èèyàn kan sọ pé lábẹ́ bó ti wù kó rí òun máa lówó bí ò jalè á pààyàn tí ẹ̀mí owó bá ti wà lọ́kàn wọn. Àwa ò ní ṣenú dídùn somebody like me I can call myself ambassador, Èkìtì ambassador torí aṣojú Èkìtì mo jẹ́ kan nínú àwọn tó wá aṣojú Èkìtì torí ìran àwọn bàbá wa ò dúró níbi tó dàrú rí. Àwa ò ní wà lẹ́yìn, àwa ò ní ṣe inú dídùn sí àwọn tó fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá gòkè tó fẹ́ máa ba ilẹ̀ Yorùbá jẹ́. Ibo ni màá ní mo ti rí, ọwọ́ ọ̀tá ni màá ní mo ti bá. If they are saying it, tí wọ́n bá kọ̀tàn kalẹ̀ lénìí tí wọ́n ń dárúkọ àwọn tó jagun Èkìtì parapọ̀ ogun Kírìjí ìran bàbá mi kẹrin wà nù wọn tẹ̀gbọ́n tàbúrò náà pè wọ́n. Mo ti dárúkọ wọn wíwẹ̀ òrógbádágì sẹ́rùjà apáta ojú kan rí. So gbogbo tèmi ń ṣe yìí mo dé bá ń lé ni òun ní tẹ́ bá ti rí àwọn kan tó máa ń ṣe wọ́nranwọ̀nran tó ń jáde síta tó ń ṣe wọ́nranwọ̀nran wọ́n bá ń lé ni ìran bàbá wọn ò dúró níbi tó dára. Ohun tí àwọn ń jẹ lọ́wọ́ làwọn mọ̀ wọn ru ọjọ́ ọ̀la bí ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa rí. Ẹ rí pé òun mi há
mo dé àwọn ìlú kan ní Kwara State mo sọkún mi ò lè record I can't handle it mi ò lè handle it torí mo rí pé ìran mi kan náà pa yìí adénú ìlú kan òórùn tó wà ń bẹ̀ àní káwọn èèyàn àwọn tó lé kán wọlé kán lọ wò wọ́n láwọn ò lè wò pé òórùn èlé tó rùn jáde níbẹ̀ àwọn ò rò pé òórùn ẹranko ni ta ló mọ̀ bóyá èèyàn náà pa á bẹ̀ táwa rẹni tó dìde tó sọ wípé a gbọ́dọ̀ fi òpin sí ní tó ń ṣẹlẹ̀ nínú ìran wa táwọn wèrè kan wá jáde síta táwọn á mú gẹ́gẹ́ bí ọ̀tá táwọn á fẹ́ kí àwa máa lùlù kówókówó káwa náà máa tẹ̀lé ẹni tó forúkọ Yorùbá tó fi ẹ̀jẹ̀ Yorùbá tó fi bíìdì orúkọ tó lọ àwọn bàbá wa lọ́wọ́ gbà ìdá méjì lot of things in Yorùbá land. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè lénìí bàbá mi kan ló pè mí láàárọ̀ ó ní kí n béèrè lọ́wọ́ ọmọ Yorùbá ẹ gbọ́ mo fẹ́ kẹ́ túbọ̀ wọlé dáadáa ni o kí ìbéèrè yẹn lè dùn ẹ dẹ̀ bá mi gbé àwọn èèyàn wọlé ẹ bá mi pín program yìí ṣé lóòótọ́ olólùfẹ́ Yorùbá ni Sunday Igboho àbí Sunday Igboho ń ṣe torí owó ni gẹ́gẹ́ bí orin tí àwọn dìdìrìn kan ń kọ ṣé Sunday Igboho ń ṣe kó bà lè lórúkọ ni àbò ń ṣe torí pé ó nífẹ̀ẹ́ ìran rẹ̀ ó nífẹ̀ẹ́ Yorùbá èrèdí tí mo fi pe Sunday Igboho olólùfẹ́ Yorùbá ṣé lóòótọ́ àti lódodo ni ọmọ Adéyẹmọ fẹ́ràn ìran rẹ̀ mo fẹ́ rí ọwọ́ yín ní comment section ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé lóòótọ́ ni Sunday Igboho fẹ́ràn ìran tá à ń pè ní Yorùbá àbókàn ṣe kó náà lè lórúkọ àbókàn ṣe kó máa náà gbà lè rí owó ṣówó ni Sunday Igboho ò tí ì ní àbórúkọ ni ò tí ì ní ẹ má jẹ́ kí mi ó jọ́ọ̀jì torí tẹ́ ń bá tún ní kí n máa jọ́ọ̀jì ọ̀ kí n máa sọ̀rọ̀ lórí ẹ̀ màá tún ṣìwé àwọn èèyàn méjì tá a gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ntẹ́nìkan ò tó àti ntí ẹnìkan tó ntí ò jẹ́ tó lóun jẹ́ ṣé lóòótọ́ lódodo ni Sunday Igboho jẹ́ olólùfẹ́ ìran Yorùbá ṣé ìyá mi ni àbí bọ́dà mi Abẹ́dáìró olóyè love his heritage okay thank you God bless you that is your opinion I'm still expecting another comment Adébìkan nọ́mbà tí Ìgbòho òfin lẹ̀ rí ó fún wọn ní nọ́mbà yìí ó ní kán máa pè ń direct ó ní tẹ́ ẹ bá pe ẹni tí ò bá tètè gbọ́ pé eléyìí direct ni màá gbé ni màá dá yín lò pé this one is too much handkerchief tó wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi sí ojú more than 30 seconds ìgbà tó máa ṣe ojú ti pọ́n ṣé ó ń ṣe torí pé ó fẹ́ lórúkọ ni ṣé májàsọ́lá ń ṣe torí pé kó bá lè rí owó gbà lọ́wọ́ ọmọ Yorùbá ni mo sọ fún yín nígbà tá a dé ìlú ayé là ń gbé Abẹ́ní Yorùbáwùyí this man ó ra epo more than 1 million fún àwa mọ́tò tó ń tẹ̀lé lẹ́yìn mọ́tò tó tẹ̀lé Ìgbòho lẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sì máa wà ní ilẹ̀ gómìnà tí wọ́n ti túnṣe àwọn ilé tó ṣòfò ayé tí àwọn tó bàjẹ́ sọ́nà mọ́tò tó tẹ̀lé Ìgbòho lẹ́yìn kì í ṣe mọ́tò kékeré mọ́ àwọn ìwádìí ọdẹ òkè ọdẹ people are doing with joy anything tó bá wù kí ì bá happen tí mọ́tò kan bá ti bàjẹ́ 1 million tẹ́lẹ̀ omi bá rí 1 million business ẹ̀ bá lọ á bẹ̀rẹ̀ business táyé ẹ̀ máa ṣe yìí Sunday Igboho kò síta ó fi repo fàlà ṣé ó ń ṣe torí pé kó bá lè ní orúkọ ni ní ilẹ̀ Yorùbá tàbí kó bá lè rí owó mo kí gbogbo ẹ̀yin ọmọ ìgbómìnà tẹ organize program yẹn
hòtẹ́ẹ̀lì tí wọ́n gbà fún olóyè tàbí sùnmọ́jú mẹjọ wọn tá ń tẹ̀lé lẹ́yìn pé bàbá náà hòtẹ́ẹ̀lì eléyà irọ́ ó lò sí standard ẹ̀rín lórí. ó ní ìgbà tá a bá ṣiṣẹ́ tán tọkàn àwọn ènìyàn wá balẹ̀ tí ìgbádùn dé òun lè wá sí Kwara kó o sùn ní best hotel. ó ní náà àwa rescue àwọn ẹ̀mí àwọn èèyàn wa ni. ẹ jọ ṣé Sunday Igboho ń ṣèyẹ torí owó ni tàbí torí ẹ túbọ̀ bá mi pín ẹ bá mi share program yìí. ṣé lóòótọ́ ló ń Èkìtì máa complete authentic Èkìtì máa this man is from Òkè Ògùn bó tẹ̀ jẹ́ pé àwọn bàbá kejì bàbá kẹta Èkìtì náà àti ìyá wọn. Sunday Igboho bá tilẹ̀ pé ọmọ Yorùbá ni ẹ́ ó tilẹ̀ gẹ́gẹ́ bí ẹbí òun tí ó ń ṣe yẹn náà ni torí owó. Kí Sunday Igboho tó jọ Yorùbá race Yorùbá struggle ó dàbí pé ó ti lórúkọ orúkọ yẹn ti sáná orúkọ yẹn ti halẹ̀. Kí Sunday Igboho tó jíde pé òun fẹ́ máa jà fún ìran Yorùbá ẹ má pa ìran mi mọ́ ó dàbí pé jagunlá nínú billions of naira. ṣé lóòótọ́ lódodo tó ti jáde ní Sunday Igboho àbókan ó kàn tàn wá òun náà fẹ́ owó ìlú ló ń wá o ó fẹ́ ní lórúkọ ni o ṣé ó fẹ́ ṣe ìfẹ́ lórúkọ ni. ìdáhùn yẹn mo fẹ́ kó jẹ́ pé látọ̀dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá fún ara yín. Thank you ìyá mi fún mi kò. mo fẹ́ kẹ́ ẹ dáhùn fún ara yín. àwọn òórùn adélùmí tá a gbà sára tẹlómi bá gbà á lọ fọ́ sí kínní. a fẹ́ wo àwọn ìlú kan wọn ní ká má wọ ẹ má lọ kò sáwọn tó lọ bẹ̀ tó padà májàsọ́lá rẹ́rìn-ín ó ní ìjọ tọ́jú èèyàn máa kú ọwọ́ Ọlọ́run ló mọ̀. ó tẹ̀lé sí i ṣé ó ń wá orúkọ ni Yorùbá bẹ́ẹ̀bí kì í ṣe gbogbo Yorùbá ló ń pa owó yẹ ṣùgbọ́n ní Èkìtì wa yìí wọ́n ní wọ̀nyí jẹ lẹ́yìn mo yó. ẹ gbọ́ ènìyàn tún jẹ lẹ́yìn mo yó yàtọ̀ ní sí pé o ti yó o tún lè sọ pé o tún fẹ́ jẹ sí ẹni ebi bá ń pa ní jẹ oúnjẹ. Sunday Igboho has already made that name. Adẹ̀pẹ́ àwọn kan 20 billion ní kí Yorùbá lọ wá pé àwọn fẹ́ fi strategize. ọwọ́ kan tán náwó sí Sunday Igboho he embrace it. He started spending his own money for the survival of the Yorùbá race. ṣé ó ń ṣe torí pé kó bá lè lówó ni àbí ká sọ pé ó ń fi ṣé Sunday Igboho ló ń fi Yorùbá ń ṣe business àbí àwọn kan àwọn ọlọ́pàá òru. tí ènìyàn bá wá mọ ìyàtọ̀ nínú ìkorò àti adùn tó bá ní ìkorò ló ń fẹ́ tẹ̀lé torí tó ń rí jẹ lọ́wọ́lọ́wọ́. bàbá mi máa ń pòwe kan ọ̀rọ̀ Yorùbá dẹ̀ ni ó ní ìgbé ayé ẹni tó jẹ́ pé tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló mọ̀ la máa fi ń wé ìgbé ayé ẹni tó ń jẹ àsálà. ó ní ìgbé ayé ẹni tó jẹ́ pé ọjọ́ ọ̀la ló ń wò la máa fi ń wé ìgbé ayé ẹni tó ń jẹ ewúro. ọ̀rọ̀ àgbà ni ṣùgbọ́n majority of nowadays owó ti blọ́ọ̀kù làákàyè wọn àti wá gbàgbé ẹni tó ń bá wa lé ọjọ́ ọ̀la torí ẹni bá ń jẹ àsálà á máa dùn mọ́
nígbà tó bá jẹ àsálà tán tá àsálà bá dúró sí lọ́nà ọ̀fun tí àsálà yẹn ò lọlẹ̀ tó ní ẹ̀yin ọmọdé yẹn ẹ wá bá mi wó mi, ìgbà yẹn ló máa mọ̀ wípé ìgbẹ̀yìn àsálà máa ń korò ní. ṣùgbọ́n ẹni tó bá rántí ọjọ́ ọ̀la, ọjọ́ àti sùn, pé ilé bàbá òun ò gbẹ́dọ̀ wó, pé ìṣẹ̀dálẹ̀ òun ò gbẹ́dọ̀ di tẹni ẹlẹ́ni, pé a ò gbẹ́dọ̀ kó kọ́kọ́rọ́ ogún wa lé ọwọ́ ọmọ tápà. bàbá mi ní irú ẹni bẹ́ẹ̀ gbáyé wọn dàbí ewúro tó bá ń là kọjá lọ tó ń forí rọ, ó dàbí ìgbà tí ènìyàn bá ń gbo ewúro lọ́wọ́ tó ń gbó, tí wọ́n ń ṣèjì omi ẹ̀, tí wọ́n ń da omi ẹ̀ nù, tí wọ́n ń bọ omi míì sí tán ń gbó. nígbà tán bá gbo ìkorò yẹn tán kúrò ń bẹ́ẹ̀, tán bá wá fi ewúro sí ọbẹ̀, onítọ̀hún á lóun ò jẹ ẹ̀fọ́, òun ò jẹ ewébẹ̀ mímọ́ yàtọ̀ sí ewúro. làwọn bàbá wa fi sọ wípé adùn ní máa ń gbẹ̀yìn ewúro, but majority àwọn papanlagi tẹ̀ ń wọlé tó jẹ́ pé fìlà tán bá dé sórí etí wọn ló máa ń gbà dúró nígbà tó ti lo ayé wọn mọ́ gbà. wọ́n wá gbàgbé ọjọ́ ọ̀la wọn. wọ́n wá fẹ́ kó kọ́kọ́rọ́ ogún ìran ọmọ kóòtù òjíire lé ọwọ́ ọmọ tápà. ọmọ oníkan wá jáde síta pé ẹ má jẹ́ kí ilé baba owó wọn sọ dogun. ẹ gbọ́, ṣé lóòótọ́ lódodo torí owó ni Sunday Igboho fi sọ pé òun jalè fún ìran Yorùbá, àbí torí pé ó nífẹ̀ẹ́ ìran Yorùbá dénúdénú? ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ jẹ́ káwọn èèyàn mọ̀, ṣé lóòótọ́ àti lódodo ni Sunday Igboho ló fẹ́ràn ìran Yorùbá, ló jẹ́ olólùfẹ́? ọ̀tọ̀ ní kẹ́ ẹ fẹ́ràn nǹkan, ọ̀tọ̀ ní kẹ́ ẹ jẹ́ olólùfẹ́ tẹ́ ẹ fẹ́ dénúdénú. one of àwọn bàbá kan ní Kwara State tó jẹ́ ọmọ Ìgbómìnà, wọ́n ní bàbá Èkìtì, mo ní sáà bàbá Èkìtì, mo ní sáà mọ́tẹ̀ ṣe pé mo rò pé wọ́n fẹ́ fún èmi lówó ni. mo ní ṣé kí n sẹ́ndì àkáǹtì mi ní sà, wọ́n ní kí ọ̀rọ̀ àkáǹtì kọ́ lélẹ́yìí. pé in the history of Kwara State, láti ìgbà tí Àfọ̀njá ti kú, kò sí ológun Yorùbá kan tó wọ ibẹ̀ yẹn tó mórí délé tó ṣàṣeyọrí bí Sunday Igboho ṣe ṣe. pé èrèdí tó ń fi kí mi pé congratulation nìyẹn. ṣé lóòótọ́ ni Sunday Igboho fẹ́ràn ìran Yorùbá? ṣé lóòótọ́ ló jẹ́ olólùfẹ́ Yorùbá? ṣé àwọn tó sọ wípé wọ́n lọ sí CID, wọ́n lọ sálágbọn, wọ́n transfer àwọn sí Àbújá, ṣé orí Yorùbá ni? tí wọ́n ń kó àwọn kan wá jáde síta lẹ́nu dáwọn bí wọ́n ní Sunday Igboho ti jẹ́ ìwé APC rí, it is because ó ṣọ̀kì wọn. ohun tán bá pàdé, ohun tán rí, wọn ò expect ẹ̀. lẹ̀kùn táwọn ti ń kàn more than 6 or 7 years tí ọba mi Òdùmarè sọ wípé náírà sẹ̀ kọ́kọ́rọ́ ilẹ̀ Yorùbá òun ò ní kó lé ọmọ àjòjì tápà lọ́wọ́, pé òun ti ń prepare ojúlówó ọmọ ọkọ̀ kóòtù òjíire ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún, òun ti ń prepare lọ́wọ́, tó dé tó kó lé Sunday Igboho lọ́wọ́ lórí bá bẹ̀rẹ̀ sí ń fọ́ wọn. mo sọ akọlẹ́tà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, lẹ́yìn náà máa ń kọ application pé ẹ fẹ́ gba, ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣiṣẹ́ nílé iṣẹ́ yín, ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yín. ṣé gbogbo application táwọn àwọn tó kọ application náà gbèsè ẹ̀? because wọ́n á ti rélò míì pé eléyìí ò wà qualify, ibi interview náà ti máa já ẹlòmíì, ibi attitude ẹlòmíì náà ti máa já ẹlòmíì máa wẹ̀wù ìgbéraga, wá gbádà ìgbéraga, á wá gbégi òró dání, a máa sọ wípé oyè tó ń gbé dání o, oyè tó ju oyè ọba lẹ́bù míì lọ ni. a máa sọ pé oyè tó ń jẹ oyè ẹrú ni o, oyè ẹrú, oyè tọ́ọ̀gì, oyè orí bàbá yẹn ní ìpátá Aláàfin ló jẹ́ o.
a wá sọ wípé wọ́n ní òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ forí adé. Is it not a insult? Ìgbéragas ṣé irú ẹni yẹ lọ́wọ́ lòun kọ lẹ́tà wọn wá gbé iṣẹ́ abẹ́ ẹ̀ mọ̀ pé security is number one priority tó jẹ́ pé kí gbogbo ẹ̀yà tàbí ìlú kó dúró dè torí ẹni bá ní bílíọ̀nù tí ò bá ní ààbò kò lè rí ná. So don't blame all the governors tó sọ pé òun kọ lẹ́tà sí that they did not recognize the letter because they know that it's a failure. Ọ̀yọ́ state tó fún ní lẹ́tà tó gba lẹ́tà ẹ̀ tó fún ní commander Àmọ̀tẹ́kùn kí ni outcome. Ṣé lóòótọ́ lódodo ní Sunday Igboho jẹ́ olólùfẹ́ Yorùbá? Mi ò rọ́wọ́ yín ní kọ́mẹ̀tì o, ẹ jẹ́ kájọ ṣètò tí wákà mi ní pẹ́ o mi ní pẹ́. Ìbéèrè tí bàbá yẹn ní kí n wá béèrè nìyẹn. Bàbá yẹn ní pé nígbà tó ń gbọ́ pé Sunday Igboho gọ́vnà ní pé kí Sunday Igboho má wá, mo ní gọ́vnà yẹn ò sọ bẹ́ẹ̀. Bàbá yẹn lóun ní inú ń dùn jù. Ó ní ìgbà tó ń gbọ́ pé wọ́n ní Sunday Igboho máa bá ó lé ẹ̀rù ń bá òun. Ó ní ìgbà tó ń wá rí i pé àwa gbogbo wa wá padà dé láyé àti àlàáfíà tí ò sí kankan tó ṣẹlẹ̀. Ó ní ọkàn wa balẹ̀. Ọkàn wa ṣe kí ni? Ó wá balẹ̀ bí ọkàn wa balẹ̀ bí omi àfòwúrọ̀ pọ́n. Ṣé onígi òró lè ṣe ń bẹ̀? Jù kó máa fi ìran Yorùbá. Ó máa fi. Ṣé ẹ mọ̀ pé mo sọ? Mo ní lílọ tí Sunday Igboho lọ sí Kwara State. Adùn àtọyìn ló máa kó dání lọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ó yàtọ̀ sẹ́ni tó lọ bẹ̀ tó jẹ́ pé ìṣòro ló gbé dání, ìpọ́njú ló gbé dání. Ẹ jẹ́ kájọ máa fi yé wa. Nírú àkókò tí ìran Yorùbá wà yìí, àgbẹ̀dọ̀ tó mọ òtítọ́ tán. Ká tó máa jẹ́ kí irọ́ máa gùn wá mọ́lẹ̀. At all, we must not allow it to happen. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo la jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire tó yé wa dénúdénú tó ṣe kí ni tó yé wa dénúdénú tá a mọ̀ wípé a ní orísun míì tó yàtọ̀ sí orísun wa tá a mọ̀ wípé sorry I don't know. Hello? Yes sir. Yes sir. Okay, mo ti mọ̀. Mo ń gbọ́ yín. Sọ́ọ̀sà àti mọ òtítọ́ ṣe ló yẹ kó òtítọ́ sọ wá dòmìnira. Kò yẹ kí ìran Yorùbá kálá ìlú wa lẹ̀kítà lòbò kó wọ̀. Káwa ò sí wá, a ò gbẹ́dọ̀ gbélé ọwọ́ àjòjì.